الشيطان الرجيم. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، أدوكلو دولون أتوري كيغفون أن محمد صلى الله تعالى عليه وسلم وبوارا لي النبي الصحابة التابعين أتبوا وعفاوا لا تكدله pátápátá látòrí Maulana Fadilatu Sheikh Adam dọ́dọ̀ gbogbo àwọn tí a máa ń ṣàdúrà fún. Mo kàn fẹ́ sáré béèrè ìbéèrè kan tí mi ò fẹ́ kó tiẹ̀ gùn rárá, ni mo ṣe pé ọ̀rọ̀ yìí ní ìbéèrè fún àwọn mufti àti fún àwọn àfà ọba. Kí sì ni ìbéèrè náà? Ni wípé Adam Muhammad sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé as-su'alu nisful ilmi, ká máa béèrè ìbéèrè ìdajì mímọ̀ ni. Kí ẹ máa béèrè ìbéèrè ìdajì mímọ̀ ni. So tí mo fẹ́ béèrè ìbéèrè yìí ni pé nítorí ọ̀rọ̀ oṣù tí ń lọ lọ́wọ́, alhamdulillah, àti ní àwọn mufti tó pọ̀, àti láwọn mufti tó pọ̀, lillahi alhamdu, wípé a ní mufti tó jẹ́ mufti Ìlọrin, kọ́lọ́n jẹ́ àrí wọn pẹ́. A sì ní mufti tó jẹ́ mufti ìlú Ìwó. Bákan náà a ní mufti tó jẹ́ mufti ìlú Ìbàdàn, bóyá Ọ̀yọ́ bóyá Ìbàdàn sí ni. A sì ní mufti tó jẹ́ mufti ilẹ̀ Yorùbá lápapọ̀, èyí tí àwọn arábítọ̀ tí wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí mufti fún gbogbo ilẹ̀ Yorùbá, tí ò dàrú, tí ò sì rújú. So tẹ́lẹ̀ bá ní a mufti ṣe wá pọ̀, stéètì kankan ní mufti tiẹ̀, stéètì mi ó sì padà tún yan tiẹ̀. Àmọ́ béèrè mi lọ́dọ̀ àwọn mufti wọ̀nyí àti àwọn àfáà tó kù tí wọ́n jẹ́ àfáà ọba. Náà kí n tó lọ síbẹ̀, mo kọ́kọ́ fẹ́ sáré mú ọ̀rọ̀ yìí wá. Àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n, wọ́n jẹ́ àmọ̀ yìí pé ìran tá ń pè ní àfáà onímímọ̀, ọ̀nà mẹ́ta làwọn ọ̀jọ̀gbọ́n pín wọn sí. Wọ́n pín wọn sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà mẹ́ta tí wọ́n pín sí, ibi tí kó wá bá ti bá rẹ̀ náà ni ó ti bá rẹ̀. Kọ́lọ́n jẹ́ abára wa níbi tó dáa. Àwọn àfáà kan ń bẹ, ulamahu millah, àfáà ẹ̀sìn ni wọ́n. Àwọn àfáà kan ń bẹ, ulamahu dawla, àfáà ìjọba ni wọ́n. Àwọn àfáà kan sì ń bẹ, ulamahu umma, àfáà àjọ ni wọ́n. Tó bá rí àwọn tí a ń pè ní ulamahu al-millah, kọ́lọ́n dákun kó ṣọ́ wa ń bẹ̀ fa'aula. Àwọn tá ń pè ní ulamahu al-millah ya'khudhuna bi millati al-islam, kọ́lọ́n jẹ́ pẹ̀lú irú wọn. Irú àwọn wọ̀nyí ya'khudhuna bi millati al-islam, àwọn làwọn tí wọ́n máa mú ẹ̀kọ́ Islam, wa yahkumu wa bi hukmi Allahi wa rasulihi, tí wọ́n máa lo ìdájọ́ Ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀. Àwọn àfáà mílà nìyẹn, àwọn àfẹ́ẹ̀sìn. Wala yubaluna bi ahadin kaina, wọ́n ní fẹ́ kí ẹ̀ báwo lẹ́nìkan ó ti jẹ́, kí lẹ́nìkan ó ṣe, mọ̀nkánà ní bólúwa rẹ̀ ó bá ti jẹ́. Àwọn àfẹ́ẹ̀sìn nu. Ìwọ fúnra rẹ̀ kó wá wò pé ta la fẹ́ẹ̀sìn nínú àwọn àfáà wa ní Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn wá oṣù, àwa oṣù, á bẹ̀rẹ̀ àwẹ̀ àbá ní bẹ̀rẹ̀ àwẹ̀. Tó sáré gbọ́ lẹ́ẹ̀kan sí, mẹ́ta làwọn àfáà pín sí. Ulamahu al-millah, àwọn àfẹ́ẹ̀sìn, wa ulamahu ad-dawla, àwọn àfáà ìjọba, wa ulamahu al-umma, àtàwọn àfáà àjọ. Ṣòwárà àwọn àfáà tí wọ́n jẹ́ àfẹ́ẹ̀sìn tó jẹ́ sí Ọlọ́run, ya'khudhuna bi millati al-islam, ọ̀rọ̀ ìsìláàmù ni ó jẹ wọ́n lógún, ni wọ́n máa fi sọ̀rọ̀, ni wọ́n máa rán. Wa bi hukmi Allah, kí l'Ọlọ́run sọ, wa rasulihi, kí l'òjíṣẹ́ Ọlọ́run sọ.
wala yubaluna bi ahadin kaina wọ́n ní kùlá pé talẹ̀ nìkan tí ń bẹ ń bì kan bóyá ọba ni àbí ìjọba ni wọ́n fẹ́ bá yín mọ̀ wọ́n dúró lórí ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ mímọ́. wa amma ulamahu dawla ṣòwárà àwọn àfa ọba àwọn àfa àjọba fayanzuruna madha yuridu al-hakim àwọn ó máa wò pé kí ló lè tẹ́ ọba lọ́rùn kí lọba ń fẹ́ kí ni ìjọba ń fẹ́. yasturuna al-ahkam ala hawah àwọn ó máa gbé dájọ́ ẹ̀sìn lórí fẹ́ẹ́nu. wa yuhawiluna an yulawwa a'naqa an-nusus min al-kitab wa sunnah hatta tattafika ma'a hawa hadha al-hakim. irú àwọn eléyìí wọ́n máa lọ àwọn aya al-Qur'an àti nasu hadith wọ́n máa lọ lọ́rùn débi wípé kó lè níbàámu láti lọ pẹ̀lú ntọ́ba ìlú bá fẹ́ tàbí ntáwọn olórí ìlú bá fẹ́. wa a'ulahi ulama'u dawlati khasirun àwọn àfáà àjọba nu tí wọ́n sì jẹ́ ẹni tí ó pàdánù ọlọ́mọdé á pàdánù. wa amma ulama'u al-umma ṣòwárà àwọn àfáà àjọ fa umul ladhina yanzuruna ila tija'i an-nas ní àwọn tí wọ́n máa wò kí làwọn èèyàn fẹ́ kí náà fẹ́ ń táwọn èèyàn bá fẹ́ ni so irú ibi táwọn èèyàn bá fẹ́ yẹn náà ni wọ́n sọ̀rọ̀ lọ ni wọ́n sọ̀rọ̀ sí. alhamdulillah àti rí pé ọ̀nà mẹ́ta làwọn àfáà pín sí. àfẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ni ó jẹ́ lógún. àfáà ìjọba ibi tíjọba bá ń lọ tàbí ibi tí ó bá pé ọba ni ó máa sọ̀rọ̀ sí. àfáà àjọ lédè pé ń táwọn àjọ ẹ bá fẹ́ ni ó máa sọ kì í ṣe pé ń tọ́lọ̀ ń fẹ́ tàbí ń tà nẹ́bí wí kọ́lọ̀ ń kó là wá ń bẹ̀. naam ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́dọ̀ àwọn mufti ìlú Ìwó mufti ìlú Ìlọrin mufti ìlú Ìbàdàn àti mufti ilẹ̀ Yorùbá ìbéèrè mi rèé o. kí n sì tó béèrè ìbéèrè náà mo fẹ́ mú àdísù kan wá tó ń jádísù àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tààrà àwọn àfáà kan tí wọ́n ṣe tẹ̀dẹ̀rín fún ẹ̀ tààrà àwọn àfáà kan tí wọ́n gbà pé sọ èhò ni kí làdísù ọ̀hún. àdísù yẹn ń jẹ́ kó yé wa wípé àdísù yìí ó ń jẹ́ ó yé wa wípé al-ulama'u umana'u ar-rusul ma lam yukhalitu sultan. àwọn àfáà tí wọ́n jó ní mímọ̀ umana'u ar-rusul àwọn náà láṣojú àwọn òjíṣẹ́ Ọlọ́run ma lam yukhalitu sultana lódiwọ̀n tí wọ́n bá ti lọ lọ́ra mọ́ àwọn ọba wọ́n máa jẹ́ aṣojú àwọn òjíṣẹ́. fa idha khalatu àmọ́ nígbà tí wọ́n bá ti lọ́ra mọ́ba tó yẹ pé bí ọba bá ń lọ làwọn náà ń lọ ó ní qadi khanu rusul wọ́n ti jàǹbá àwọn òjíṣẹ́ Ọlọ́run. torí àwọn òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ọba rán wọ́n gbé ẹ̀sìn lé ọba lọ́wọ́ wọ́n gbé ẹ̀sìn bọ́n ti ń wáyé wọ́n ń rí àwọn ọba Ọlọ́run ọba ní Firaun ọba ní Namurus òjíṣẹ́ Ọlọ́run ní Musa òjíṣẹ́ Ọlọ́run náà ní ànábì wa Ibrahim. wọ́n gbé ìjọba ẹ̀sìn lé àwọn ọba lọ́wọ́ wọ́n sì gbà fún wọn kọjá pé ẹ bá wọn sọ̀rọ̀ bọ́lọ̀ ní ní kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run bóyá wọ́n á gbọ́. ànábì náà sì bá wọn ọba tó kọ lẹ́tà sí wọn àtèyí tó gbà fún Ọlọ́run lára ànábì ò gbẹ́sìn lé wọn lọ́wọ́. Abu Hurairah radiyallahu ta'ala anhu àwọn wá sọ ọ̀rọ̀ kan fún wa wọ́n ní idha ra'ayta al-'alima yukhalitu sultana makhalatatan kathiratan fa'lam annahu lissun. Ibn Abi Hurairah ní tó bá rí àfáà tó bá ti ń lọ́mọ ọba púpọ̀ jù tó ń darapọ̀ máwọn ọba púpọ̀ jù fa'lam annahu lissun lọ́mọ̀ pẹ̀lú àwọn àfáà àwọn yẹn olè ni wọ́n. lọ́mọ̀ wípé irú àwọn àfáà bẹ́ẹ̀ o irú wọn bẹ́ẹ̀ olè ni wọ́n. Abu Hurairah ló sọ bẹ́ẹ̀ kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún wọn. wọ́n mú ọ̀rọ̀ yìí àfáà wa Ad-Daylami ló mú ọ̀rọ̀ yẹn jáde téèyàn bá lọ ka Musnad al-Firdaus wípé Abi Hurairah idha ra'ayta wala Nabi sallallahu alaihi wasallam sọ wípé idha ra'ayta al-'alima tó bá ti rí onímímọ̀ yukhalitu sultana tó jásí pé bí tọ́ba bá ń lọ lòun náà ń lọ
ó ti ń lọ́mọ́ bá púpọ̀ jù mukhalatatan kathiratan fa'lam annahu lisun lọ́mọ̀ pó lè ní ó ń wá nǹkan lọ́dọ̀ ọba ni ló ṣe ń sọ̀rọ̀ tí ó máa pè ọba. Nínú àdísù míì tí gbogbo wa jọ mọ̀, àdísù yẹn jẹ́ ó máa yé wa wípé al-ulama'u warathatul anbiya, àwọn onímọ̀ tí wọ́n ń jẹ́ àfà àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. Ọlọ́run ànábì ò sọ fún wa pé as-sultan ọ̀gbọ́ warathatul anbiya, àwọn ọlọ́lá ni wọ́n ń jogún àwọn ànábì Ọlọ́run, ànábì ò sọ bẹ́ẹ̀. Al-ulama àwọn àfà àwọn olùmọ̀ warathatul anbiya, àwọn náà ni wọ́n ń jogún àwọn ànábì Ọlọ́run. Ó ní torí pé lam yurithu dinaran, kì í ṣowó náà wá jogún, innama warathul ilma, ìmọ̀ tọ́lọ́run fi ráwọn ànábì Ọlọ́run yẹn gangan náà lógún tí wọ́n wá jẹ. Ìbéèrè mi wá rèé lọ́dọ̀ àwọn mufti àti gbogbo àwọn àfọ ọba pátá, ẹ dákun nítorí Ọlọ́run, ta ló yẹ kó kéde oṣù ààwẹ̀ Ramadan nínú Islam? À ń gbọ́ lẹ́nu yín pé ọba àlú ló lẹ́tọ̀ọ́ kó kéde oṣù nínú Islam. Ìbéèrè ni pé ẹ dákun, ẹ fún wa ní nasun Qur'aniyon, ẹ fún wa ní nasu al-Qur'ani kan tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀, tàbí kẹ́ ẹ fún wa ní àdísù ànábì kan sallallahu alayhi wa sallam tànábì ti sọ bẹ́ẹ̀ pé ọba àlú ni kó máa kéde oṣù. Abẹ̀yìn nítorí tọ́lọ́run tànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé ọba àlú òun ló lẹ́tọ̀ọ́ láti kéde oṣù, pé sultan ló lẹ́tọ̀ọ́ láti kéde oṣù, kìí ṣe àwọn àfáà. Ẹ fún wa ní nasun Qur'aniyun wa nasun min al-hadithi an-nabawi sharif. À ń bẹ̀yìn nítorí Ọlọ́run, ẹ fún wa ní àyà Qur'anu kan tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ fún ànábì Muhammad. Ẹ sì fún wa ní nasu àdísù kan tádísù ànábì ti sọ bẹ́ẹ̀. Ìbéèrè alákọ̀ọ́kọ́ nù. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ sọ ìlú kan fún wa nínú àwọn ìlú Islam lágbàáyé tó jẹ́ pé ọba ló ń kéde oṣù rírí ń bẹ̀, ọba ní ó kéde bẹ̀ pé ẹ máa gba àwẹ̀. Alhamdulillah, gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣoríṣi tí wọ́n ń sọ̀rọ̀ yìí, èyí tó kéwú ní Mamlakatu Saudiya al-Arabiya ń bẹ nínú wọn, èyí ó lọ Magribi ń bẹ nínú wọn, ẹni tó lọ Masari ń bẹ nínú wọn, ẹni ó lọ Sudan ń bẹ nínú wọn. Ẹni kan bá wa sọ ìlú kan tó ń jẹ́ ìlú Islam láyé tó já sí pé ọba àlú òun náà ni ó máa pàṣẹ pé ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la, ọ̀la ní kẹ́ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀, ìjọba yìí ni ẹ parí ẹ̀. Ẹ bá ṣe wọn pé ìbéèrè yẹn di méjì. Nọ́ọ̀sù Kùránì kan, nọ́ọ̀sù àdìsù kan tó sọ fún wa wípé ọba àlú ló gbọ́dọ̀ gba iṣẹ́ àwọn àfáà ẹ̀sìn ṣe. Tádìsù dẹ̀ ń sọ fún wa pé al-ulama'u warathatul anbiya, al-ulama'u umana'ur rusul ma lam yukhalitu sultana fa idha khalatu sultana qad khanu rusul. Abu Hurairah dẹ̀ ń sọ fún wa pé idha ra'ayta al-alima yukhalitu sultana mukhalatatan kathiratan látọ̀dọ̀ ànábì fa'lam annahu lisun. Tẹ́ bá rí àfà tó ti ń lọ́ra mọ́ àwọn ọba púpọ̀ jù, tẹ́ ń rí lọ́dọ̀ wọn tó ti ń jẹ́ pọ̀rọ̀ tí ó máa sọ ó ṣàfihàn ọba ni, ẹ lọ́ọ́ mọ̀ pé irú àfà bẹ́ẹ̀ ó lè ní. Àkọọ́lẹ̀ sọ bẹ́ẹ̀, akhrajahu ad-Daylami, ó wà nínú Musnadul Firdaus. Ìbéèrè ni pé nọ́ọ̀sù àdísù kan, nọ́ọ̀sù al-Qur'ani kan tó sọ fún wa pé ọba àlú ló gbọ́dọ̀ pàṣẹ àwẹ̀, ọba àlú ló gbọ́dọ̀ kéde oṣù. Ẹ dákun ẹ mú wá fún wa. Ẹlẹ́ẹ̀kejì, ẹ bá wa sọ ìlú kan nínú àwọn ìlú Islam tó jẹ́ àwọn duwalul islamiyyatil arabiyya tó já sí pé ọba àlú òun lọ́tọ́rìtì, ẹ gba àwẹ̀, ẹ kéde àwẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀. Saudi Arabia ń bẹ yẹn, wọ́n ń pe àwọn kan ní muhkamatul ulya. Ẹ bèrè lọ́dọ̀ àwọn tí wọ́n lọ Saudi tí wọ́n ń sọ pé sultan ni ẹ máa retí kó kéde oṣù o. Ẹ bi wọ́n léèrè pé Mamlakatu Saudiya al-Arabiya tó jẹ́ kíbla fún wọn, ṣọ́ba ló ń kéde oṣù ń bẹ̀? Ṣọ́ba àlú ló ń kéde oṣù ń bẹ̀? Àwọn àfáà, ìgbìmọ̀ àwọn àfáà tí wọ́n ń pè ní muhkamatul ulya, àwọn ìgbìmọ̀ àfáà tó ga jù tó jẹ́ supreme, àwọn ni wọ́n ń kéde oṣù. Wọ́n ti láwọn ẹ̀ka tó jẹ́ ẹ̀ka tó já sí pé iṣẹ́ ẹ̀ka wá oṣù, kárí oṣù department làwọn ń ṣe, tó jẹ́ pé àwọn ń ṣiṣẹ́ lórí technology tẹ́yìn ń dànù ń bí.
Saudi Arabia àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀, wọ́n ní department fún. Supreme àwọn al-muhkamatul uliya àwọn ìgbìmọ̀ àwọn àfáàgbà àwọn ni wọ́n kéde oṣù. Ẹ lọ wò, ọba kọ́ ní ó kéde ẹ̀. Èmi ò wá mọ̀ bí tá a ti rí tiwa pé sultan ló gbọ́dọ̀ kéde oṣù níbi táwọn àfáà wà. Eléyìí náà ni Maulana Fadilatu Sheikh Adam Mudirul Markaz ni wọ́n ń sọ wípé àfáà ni mí, mo sì mójúṣe mi, iṣẹ́ ànẹ́bì lágbàṣe, mi ò ní fojúṣe mi lẹ̀ fọ́ba kójọba ni ó máa ṣe. Làwọn fi ń sọ àsọọ́lẹ̀ fún wa wípé pẹ̀lú mímọ̀ tó wà nílẹ̀ yìí o, ààwẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́jọ́ báyìí, kò sì séèwọ̀ ń bẹ̀ torí wọ́n sọ pé kéèyàn má wòṣù, àmọ́ ká bẹ̀rẹ̀ sí ní mọ̀ ẹ sọ ìdájọ́ ẹni tí ń bẹ fẹ́ni tó sọ àsọkalẹ̀ yìí pé ọjọ́ báyìí láàwẹ̀ máa bẹ̀rẹ̀ pẹ̀lú mímọ̀, tó fi rẹ́já sí pé ẹni yẹn ti dáràn tá a máa ní ẹ máa retí sultan. Ẹ sọ ẹ̀rí kan tó ní a máa retí sultan nínú Quran tàbí sunna tàbí ìlú Islam kan tó jẹ́ pé sultan ni wọ́n máa retí, torí pé sultan oníṣẹ́ tiẹ̀ àìmọṣẹ́ àwọn àfáà la ṣe lọ gbé ọ̀rọ̀ lé sultan lọ́wọ́ tá a máa lọ lórí àwọn mùsùlùmí ni. So tó bá jẹ́ bẹ́ẹ̀ nígbà náà pé sultan àwọn ọba ìlú ló yẹ kó yẹ ká kéde, àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn náà tí sultan bá ti sọ̀rọ̀ ó yẹ ká retí àwọn náà torí pé ọba ìlú kankan ni wọ́n. Sultan ò ní authority lórí ọ̀rọ̀ àwẹ̀ tá a fẹ́ gbà. Àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n lè jẹ́ muhkamatul uliya bóyá ń bi àwọn arọ́bítọ̀ mú kámọ̀ wọn, àwọn lètò ẹ̀sìn wà lọ́wọ́ ẹ̀ kìí ṣe ọba, torí àwọn àfáà ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. Politics náà la bá débẹ̀, làwa ń gbé ojúṣe àwọn àfáà tó jẹ́ àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run, àwa gbé láwọn ọba lọ́wọ́. Ó tún wá ń dùn lẹ́nu wa, a tún ń sọ, a tún fi ń ṣe fàárí. Báfà kan bá sọ kíní kan ẹ má dá lóhùn o, ṣáfáà lẹ́yìn gbà náà. Ẹ̀yin tẹ́ ń retí pé sultan ìyẹn ń wá oṣù, ṣé sultan ń kó inú pálàsì ẹ̀? Àní ẹ bá wa sọ ìlú ìsìláàmù kan tó jẹ́ pọ́ bàálù yẹn ni ó kéde àwẹ̀. Ẹ sì bá wa múná sùn kan wá tó sọ fún wa pé ọba ni kó kéde àwẹ̀. Ẹ bá wa múná sùn kan wá nínú àdìsí tó sọ pé ọba ni kó kéde àwẹ̀. Ẹ̀sìn ó ti ló lórí, kí ni máàmù ló ń ṣe? Kí ni máàmù Sokoto ń ṣe? Kí ni máàmù Kaduna ń ṣe? Kí ni iṣẹ́ wọn? Kí ni máàmù Borno ń ṣe? Ìyẹn fi hàn pé wọ́n níṣẹ́, wọ́n lọ́fíìsì, ọba wa ń gbaṣẹ́ wọn ṣe. Àwa sọra wa di àfáà àjọba, àwa ní mọ̀ tó yẹ ká sọ. Àníṣe bẹ́ẹ̀ lọ Saudi, ẹ lọ Mọ́sàr, ẹni tí ó kéde àwẹ̀ ní Mọ́sàr Sheikhul Azhari ni ó sọ ọ̀rọ̀ nípa abẹ̀rẹ̀ àwẹ̀. Ẹni tí àwọn tí ó kéde àwẹ̀ ní Saudi muhkamatul uliya fi ayatil ulama yìí ni ìgbìmọ̀ tó ga jù nínú àwọn ẹ̀ka àfa. Níbo lẹ ti wá rí ti yíyẹn? Ẹ fún wa aládìsù kan, torí pé a kàn ń gbọ́ lẹ́nu yín náà ni pé sultan la gbọ́dọ̀ máa retí o, kí n máa retí sultan fúnrun mi, fún àwẹ̀ mi, fún sàká mi. Òṣèlú lẹ sọ ìsìláàmù dà yìí. Àwọn àfa ló yẹ kó ní gbìmọ̀ tí ó foríkorí. Sheikh Adam sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí lójú ayé wọn. Òṣèlú torí pé a fẹ́ káwọn ọba yìí recognize wa, kan rí wa sí bàbàrà, kó já wa ni wọ́n fẹ́ kàkún ló ń bí ń tà ń ṣe yìí. Ṣé ìsìláàmù àní ẹ dákun torí Ọlọ́run, nasun Qur'aniyun aw nasun min al-hadith an-nabawi, nasun kan nínú hadith al-Qur'an tó sọ pọ́ bá ní kó kéde oṣù. Ẹ sọ ṣe bẹ́ẹ̀ sọ pé ń ta gbọ́dọ̀ tẹ̀lé náà ni al-Qur'an wa sunna àti manhaj salafi salih. Ẹ sọ àwọn sálàfù sọ́ọ̀lì tí wọ́n fi ìkéde oṣù lẹ̀ fún ọba ìlú nínú àwọn sàhábà àtàwọn tàbíìn. Ẹ sọ ẹnìkan nínú wọn tó fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ fún ọba ìlú pé òun ní kó kéde ẹ̀sìn, láwọn tó já sí pé wọ́n máa ń dúró níwájú àwọn ọba ni, tí wọ́n máa ń ní akin, tí wọ́n ó jẹ́ kọ́ba máa pòsíṣọ̀nù ẹ̀. Ẹ ò mọye ìyà tí wọ́n fi jẹ Imam Málíkì ni, o ò mọye èyí tí wọ́n fi jẹ Abu Hanifa ni, tí ó gbà. Wọ́n ní ọba ní kó jẹ́ kán sọ mọ́ àtádòfin, ó ní rárá. O ò mọye ìyà tó fi jẹ Imam Málíkì tí wọ́n wọ́ lọ́wọ́ pẹ̀lẹ́ṣin tí wọ́n so mọ́lẹ̀. Àwọn àfáà ti sìn torí pé a fẹ́ lówó, a fẹ́ lọ́lá, a fẹ́ lọ́rọ̀, a fẹ́ káwọn ọba mọ̀ wá, kán pàtàkì wa.
afẹ́ kọ́ba kan fi wá jẹ mufti, kọ́ba kan fi wá jẹ wàsíìrù, a wá máa sọ àwọn ọ̀rọ̀ tí ó máa bá àwọn ọba yẹn lára mu. Kí ni Mudirul Markaz ṣe? Mudirul Markaz ń jẹ́ alimu almilla, àfẹ́sìn. Ẹ̀yin dẹ̀ ń jẹ́ alimu daula, àfa ọba. Àwọn akẹ́nu yín alimu lihumma, àfa society. Ibi tí society wọn bá ń lọ, wọn gbọ́dọ̀ sọ nǹkan míì tó yàtọ̀ sí. Ẹ dákun, a máa retí èsì fún àwọn ìbéèrè yìí lọ́dọ̀ àwọn mufti àtàwọn àfa wa. Ìbéèrè náà ni wípé ta ló yẹ kó kéde oṣù? A ti gbọ́ lẹ́nu yín pé ọba la gbọ́dọ̀ dúró tì, la gbọ́dọ̀ máa dúró dè. Àwa ń bi yín léèrè pé kí ni iṣẹ́ yín gẹ́gẹ́ bí àfa, ṣé ẹ mọṣẹ́ yín ṣẹ́? Àmọ́ tẹ́ bá fẹ́ ṣe conference, ọba Sokoto kọ́ ni ó pàṣẹ conference yín o. Tẹ́ bá fẹ́ ṣe conference ọdún, ọba Sokoto kọ́ ni ó pàṣẹ o. Oníkálùkù ló dá conference tiẹ̀ lẹ̀ o. Aláwa ń béèrè lọ́wọ́ yín pé a ti gbà fún yín wípé ọba Sokoto ló gbọ́dọ̀ kéde ààwẹ̀. Ìbéèrè wa ni pé ẹ fún wa nínú sùn àdísù kan. Bàbá Wọlálẹ̀mí kò ní bàjẹ́ kú láéláé. Ọlọ́run jẹ́ rí yín pé àníwá yín tì. Ọjọ́ náà pẹ́ díẹ̀. Ramadan ọdún yìí ìrọ̀rùn la fi ṣe ẹ̀ nímọ̀ níra. Ọlọ́run ò ní dá wa padà sẹ́yìn. Ẹ̀yin náà ò ní padà sẹ́yìn. Ìdùnnú wa lẹ́jẹ́ àti fàárí wa. Ọlọ́run ò ní padà lẹ́yìn. Aláǹfẹ́ àdísù kan àtáyà Kùránì kan tó sọ fún wa wípé ọba àlú ló gbọ́dọ̀ pàṣẹ, la gbọ́dọ̀ dúró dè ká tó gbààwẹ̀. Bẹ́ẹ̀ bá lè rí àyà àdísù kan, ẹ fún wa nínú sùn Kùránì kan tàbá àdísù kan. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ bá wa sọ ìlú ìsìláàmù kan tó jẹ́ nínú àwọn duwalul islamiyyatil arabiyya tó já sí pé ọba àlú ni wọ́n máa ń retí kó kéde ààwẹ̀ ń bẹ̀. Bóyá Saudi Arabia ni o, àbáwọn ìlú míì ni o, ẹ bá wa sọ. Tó rábòsí yín, kí ló dé tá ń ṣàbòsí? Iṣẹ́ àwọn àfà ẹ̀dẹ̀ fẹ́ sọ di iṣẹ́ ọba tó wà ń pálásì tó ń jẹ mìdìmídì tí ò mọ̀ tó ń ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ ẹ̀sìn. Ìbàjẹ́ nìyẹn, ìyẹn ń fi hàn pé ẹ̀sìn wa ò tí ì lálàáfíà Nàìjíríà. Politics là ń play ń bẹ. Òun ló bí pé ẹmáyà kan ló gbọ́dọ̀ kéde oṣù. Ṣó mọ̀ ń pa ẹni? Politics la bá débẹ̀, òṣèlú. Ìyẹn la fi ń bi ilé rẹ̀ pé ẹ dárúkọ ìlú ìsìláàmù kan nínú àwọn ìlú ìsìláàmù tẹ́ lọ tẹ́ sì mọ̀ tó já sí pé ọba ìlú yẹn ló ń kéde oṣù. Débi Saudi Arabia, àwọn ọmọ Kamatul Uliya ni wọ́n máa kéde oṣù mẹ́. Iṣẹ́ ọwọ́ àwọn àfáà ni wọ́n máa ti ní ìgbìmọ̀ àwọn àfáà, àwọn ẹ̀ka àfáà tó ga jù, rọ́bítọ̀ lẹ̀ka àfáà tó ga jù Nàìjíríà. Àwọn ló yẹ kó kéde oṣù, kì í ṣọba Sókótó, torí pé ṣé àwọn àfáà ni, kì í ṣọ́fíìsì ẹ̀. Òun náà ní kọjá ààyè tọ́ba Olúwo náà ṣe tó lọ ń yan mufti tí ò kán, torí pé ẹ̀yin àfáà ọba ẹ fẹ́ bẹ̀sìn jẹ́ náà ló bí kó máa yan mufti, kó máa yan wàsíìrù fúnlẹ̀ Yorùbá. Ṣọ́ba gbogbo ilẹ̀ Yorùbá lòun. Ìkọjá ààyè ni. Ọlọ́run ò sì fẹ́ kéèyàn kọjá ààyè. Àwa wí tán ní ìsìn, mufti wa ń tara pé ta ni mufti? Ṣé Islam lẹ́ ń ṣó yẹn? Wọ́n fi yín ṣe nǹkan, kí ni wàhálà? Àwọn arábítọ̀ yìí wọ́n láwọn ò fẹ́ ọ, wọ́n sì yàn ọ́, kí wá wàhálà? Wọ́n lẹ́ni báyìí làwọn yàn, kí wá ní problem? Show good example, show good ideal, ká fi mọ̀ pé intẹ́ tí ẹ̀ ń kéde látijọ́ yìí ó wà lára yín. Kàkà náà ìwà bíi hooligans lẹ̀ ń show pé tó bá lè dogun kó dogun, ìwọ náà ó máa jẹ mufti yẹn. Ó sì rí pé Ọlọ́run fúnra ẹ̀ ò recognize ìftáwù yìí torí pé ẹ̀ nídàjọ́ kan tẹ́ fẹ́ mú wá. Ẹ bá wa dá sílẹ̀. Mufti ìlú Ìlọrin, Mufti Diyar, Mufti Diyar, Mufti Diyar. Afẹ́kẹ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, kẹ́yìn náà dáhùn sí. Torí ẹ̀yin náà sọ fún wa wípé a máa retí lọ́dọ̀ Sultan. Kò sí retí lọ́dọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí àfẹ́sìn, gẹ́gẹ́ bí mufti, mọ́ṣẹ́ yín, mójúṣe yín gẹ́gẹ́ bí àfáà. Tánàbí sallallahu alayhi wa sallam ajé oyé wa wípé al-ulama'u warathatul anbiya. Àwọn ọba kọ́ ló jogún àwọn ànábì. Ọlá ayé ni wọ́n jogún, ẹ̀sìn lẹ́yìn jogún ẹ̀. Ọba kọ́. Mufti gan ló yẹ kó kéde oṣù nílùú Ìlọrin, kìí ṣeṣẹ́ ọba. Àmọ́ ṣé mufti gan ní ọ́fíìsì? Ṣé mufti gan ní ẹ̀hà? Ṣé ó ní àwọn ẹ̀ka? Ṣé ó láwọn ìgbìmọ̀ tó jọ ń ṣiṣẹ́? Mufti ò lẹ́ka, kò ní gbìmọ̀. Tó bá pè yẹn ní al-mufti, yóò ní àwọn ẹ̀ka àfáà tí wọ́n jọ máa ṣiṣẹ́ al-ifta.
mufti Ìlọrin ò ní, mufti Ìwó ò ní, mufti kankan ò ní. Bóyá mufti tilẹ̀ Yorùbá yìí àti ìmọ̀ pláàni tiwọn. Mufti ìwọ ni mufti ò wá yan àwọn ẹ̀ka àgbìmọ̀ tó yẹ pé tọ́rọ̀ ìdájọ́ bá délẹ̀ kì í ṣe mufti nìkan ni ó kàn jókòó tí ó sọ ọ̀rọ̀ yẹn lálàáfíà kò lálàáfíà yóò kàn gbé jáde. Yóò láwọn ẹ̀ka èèyàn bọ́dì tí wọ́n jọ yẹ̀ wò. Àwọn onímọ̀ pọ̀ ńlọrin, àwọn Professor Kakuri ń bẹ ńbẹ̀, àwọn Professor Aláró ń bẹ ńbẹ̀, torí pé wọ́n ní professor ni wọ́n in Islamic law, wọ́n dẹ̀ specialize lórí financing. Ẹ̀ka kan ló yẹ kán jẹ́ nínú ifta, ẹ̀ka kan ló yẹ kírú àwọn Professor Agbárígidó mọ̀ jẹ́, ẹ̀ka kan ló yẹ kírú àwọn bàbá wa tí wọ́n jáde tí wọ́n ṣe tán ní mọ́kàsí yẹn láwọn àfa ńláńlá. Kí ọ́fíìsì mufti dà, àwọn ìgbìmọ̀ tó wà ń bẹ̀ dà, tó jẹ́ pé tọ́rọ̀ ìgbìmọ̀ bá jáde àwọn ni wọ́n yẹ̀ wò tí wọ́n kọ̀ gan lẹ̀ yìí pé ìdájọ́ báyìí ni mufti ó wà sáyẹn yóò sọ tiẹ̀. Kì í ṣe pé mufti ó kàn jókòó síbì kan yóò kàn ṣáà sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn táwọn míì tán nímọ̀ tí wọ́n máa gbé yẹ̀wò pé kí ni mufti sọ yìí, kí ló wí yìí. Rárá, kì í ṣe bí mufti ṣe ń operate nìyẹn. Lajinatul ifta ìgbìmọ̀ àwọn tí wọ́n ń dájọ́ gbọ́dọ̀ wà. Mufti ni ó mọ ẹjọ́ lórí wọn. Àwọn bọ́dì wo ni mufti jọ ń pè tọ́jọ́ ń dájọ́ ẹ̀sìn? Bóyá níwò ni o tàbí ń bòmí ni o, mọ àti ìmọ̀ àwọn ẹ̀ka tí ó wà pẹ̀lú kí mufti olórí ni táwọn èèyàn wà tí ó yàn wọ́n gẹ́gẹ́ bí ìgbìmọ̀. Mufti ò ṣe é dáṣe fẹ́ nìkan. Àyíhátùl ifta gbọ́dọ̀ wà, Lajinatul ifta gbọ́dọ̀ wà. Ẹ̀ka ibi ni wọ́n ti ń dájọ́ ẹ̀sìn, àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣe fàtúwárè. Mufti ni ó wà máa sáyẹn. Kì í ṣe pákàn máa sọ pé mufti Diyar tí ó mọ̀ jẹ́ by just a name. Táwọn sọ pé mufti Ìwó tó já sí pé ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ kó dìjà, ọ̀rọ̀ kó di wàhálà, káyẹ̀ yí àwọn èèyàn, káyẹ̀ ń barásà àwọn èèyàn. Yìí nǹkan la fẹ́ jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn lánìdí lọ́dọ̀ yín. Ẹ̀yin gangan ló yẹ kẹ́ sọ bá ṣe bẹ̀rẹ̀ oṣù, bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀, kì í ṣe àwọn ọba. Tẹ́ ẹ bá ń sọ pé àwọn ọba ni, á já sí pé ẹ̀gbọ́n ojúṣe yín níṣẹ́. Àmọ́ ẹ má jẹ́ àti sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ á dúró de response yín. Ẹ fún wa ní àyà Qur'an kan, àdìsù kan lọ́dọ̀ Ànábì tó sọ wípé ọba àlú ló gbọ́dọ̀ kéde àwẹ̀. Tàbí ìlú ìsìláàmù kan nínú àwọn ìlú ìsìláàmù láyé tó já sí pọ́ba àlú ló ń kéde àwẹ̀ ńbẹ̀. Bóyá Saudi Arabia ni o, bóyá Masar ni o, bóyá Morocco ni o, bóyá ìlú mi ni o. Ẹ sọ ìlú kan nínú ìlú Islam tàbí ìlú Lárúbáwá kan tó já sí pọ́ba àlú ló ń kéde àwẹ̀ bẹ̀. Nàìjíríà nìkan lọ́bọ̀ ti ṣorí lọ́tọ̀ torí òṣèlú politics. Wọ́n wá tẹ àwọn àfáà mọ́lẹ̀. Ẹ wo àwọn bàbá àtijọ́, wọ́n dúró dà àwọn ọba. Àfáà ní bàbá ọba ni wọ́n máa wí. Àfáà ní bàbá ọba ni wọ́n máa wí. Lénìí àwọn ọba wọ́n jẹ́ bàbá ọba mọ́, ẹrú ọba ni wọ́n. Ẹrú ọba torí pé wọ́n mọṣẹ́ wọn ń ṣe, wọ́n ju ẹ̀ka wọn lẹ̀, wọ́n jojúṣe wọn lẹ̀. Ọlọ́run dẹ̀ Ànábì sallam dẹ̀ sọ fún wa pé kullukum mas'ul, kullukum ra'in wa kullukum mas'ulu an ra'iyati. Gbogbo yín ládàrán jẹ, a sì bi gbogbo yín léèrè báyìí ti dẹran yín jẹ sí. Wal imamu ra'in, ìwọ aṣáájú ẹ̀sìn wọ́n bi ọ́ léèrè. Ìwọ onímímọ̀ wọ́n bi ọ́ léèrè. La tus'alunna yawma idhin 'anin na'im. Ẹ wá gbé ètò Ànábì, ètò ẹ̀sìn, ẹ gbé sábẹ́ ọba. Ẹ wá ń ṣe kúbẹ́kúbẹ́, ẹ lè dájòkó kẹ́ ẹ ṣe meeting. Ẹ wá ń sọ pé ẹ wá máa parọ́, a máa retí àṣẹ látọ̀dọ̀ sultan, látọ̀dọ̀ ọba. Sultan kọ́ sultan ni. Àní ẹ máa yà kan wá tó sọ bẹ́ẹ̀. Àwọn tó tún wá ń ṣiṣẹ́ ẹ̀sìn tó ń ṣiṣẹ́ Ànábì ẹ̀ tún wá máa bú wọn. Ṣebí Saudi Arabia fúnra ẹ̀ nísìn nígbà táwọn náà fẹ́ kéde oṣù, àwọn náà wọ́n lọ lo ẹ̀ka ìgbìmọ̀ ní ìgbìmọ̀ àwọn tí wọ́n wà ń di astronomy, táwọn náà ní astronomy department. Èyí tẹ́yìn ń takò ń bíun, àwọn ní ìgbìmọ̀ fún, wọ́n sì ní ẹ̀ka fún, wọ́n láwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ fún. Ṣé eléyìí ń jẹ́ ọ̀rọ̀ ní ṣókí tí wọ́n bá lè dá wa lóhùn wípé àdísù kan ń bẹ o
tàbí háyà Kùránì kan tó sọ fún wa wípé ọba ìlú òun ni ó máa kéde oṣù o, torí pé Saudi Arabia tí wọ́n bá kéde oṣù mẹ́ ó rí pé ọ̀rọ̀ wọn yóò clear yékéyéké tó mọ̀ wípé àwọn ẹ̀ka àwọn àfáà ni wọ́n kéde oṣù kìí ṣe ọba. Èmi ò wá mọ̀ bí tí wá ṣe rí o. Ó rí pé tó bá sì lọ ń ka ọ̀rọ̀ wọn al-Muhkamatul Ulya as-Saudiyya tu'linu maw'ida ta'rihi al-hilal tó mọ̀ gbọ́ ni kìí ṣọba ní ó mọ̀ gbaṣẹ́ àwọn àfáà ṣe lọ́dọ̀ tí wá ń bì nísìn àwọn àfáà ò mójúṣe wọn ń ṣẹ́ mọ́. Àwa wí tán wọ́n wà ní ọba kan yọ ìmáàmù lóyè, gbáwó lọ́bọ̀ ò ní yọ yín lóyè ńgbà tẹ́ ẹ̀ mójúṣe yín. So kọ́lọ́n kó ṣíjú àánú ò wá kó ràn wá lọ́wọ́. Ọ̀nà mẹ́ta làwọn àfáà pín sí: àfáà ẹ̀sìn Ọlọ́run, iṣẹ́ ẹ̀sìn ni ó máa rán. Àfáà ìjọba, in tó bá tẹ́ ọba lọ́rùn àtàwọn ìjọba lòun ò fẹ́ máa sọ. Alimul umma, àfáà àjọ, in tó bá tẹ́ society lọ́rùn òun ni ó máa sọ. Ẹ wá jọ lọ yẹra yín wò, ta làfáà ẹ̀sìn, ta làfáà ọba, ta làfáà ìjọ. Àní ẹ bá wa mú àdísù kan wá, áyà kan tó sọ pé ọba ìlú ni ó kéde ààwẹ̀ fún wa, tàbí ìlú kan nínú àwọn ìlú Islam tó jẹ́ sí pé ọba ìlú ní máa kéde ààwẹ̀ ń bẹ̀. Tẹ́ ń tẹnu mọ́ pé ọba la gbọ́dọ̀ máa retí, kì í ṣe pé kẹ́nìkan jókòó síbì kan tẹ́wàá tún máa bú olúwẹ̀. Eléyìí ìbéèrè yẹn ẹ jẹ́ ká máa retí ìdáhùn ẹ̀ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ yìí tí wọ́n jẹ́ káyé sinmi, tí wọ́n já sí pé wọ́n tún fẹ́ dojú tẹkinọ́lọ́jì bolẹ̀ yìí. Wàláhì gbogbo ìgbésí ayé wọn tẹkinọ́lọ́jì ni wọ́n fi lò. Gbogbo wọn ni wọ́n ń lo CCTV kámẹ́rà nínú ilé wọn torí pé wọ́n fẹ́ kú. Ẹ bá wa bí wọ́n léèrè pé ṣá Ànábì lo CCTV kámẹ́rà? Gbogbo wọn yìí ni wọ́n ní CCTV kámẹ́rà nílé wọn o. Ẹ bí wọ́n léèrè pé ṣé mọ́nájú àwọn sàhábà ni wọ́n ń lò yíhun láti fi dáàbò bo ẹ̀mí ara wọn. So wọ́n ń lo aago tí ó máa sọ àsìkò, tí ó máa sọ ìgbà ahun. Ṣá Ànábì àtàwọn sàhábà ni wọ́n lò. Wọ́n ń lo aago náà mọ́sálásí wọn tí ń pèrun tí ó máa change táwọn wẹ́dà bá change. Ṣá Ànábì ló lò yẹn? Ẹ wá ń tako tí ò nítumọ̀. So Allahumma ighfir lana jami'a, forí ẹ̀ṣẹ̀ wa jì wá kó tún wá ṣe. Àwọn ìbéèrè ni a máa retí èsì ẹ̀ lọ́dọ̀ wọn tí ò mé ibú dání, kán dákun nítorí Ọlọ́run. Tẹkinọ́lọ́jì kò sí láyé Ànábì, àmọ́ Ọlọ́run ti ṣàlàyé ẹ̀ kalẹ̀ nínú Al-Qur'an. Ọ̀rọ̀ ọjọ́ mi lè yíhun. Gbogbo ìmọ̀ tó wà láyé yìí kò sí ìtí Al-Qur'an ò mẹ́nubà. Àwọn àfáà wa tó ń fẹ́ máa yẹ̀ẹ́lẹ̀, wọ́n fẹ́ yẹ̀ẹ́lẹ̀, wọ́n fẹ́ máa yẹ̀ẹ́lẹ̀, wọ́n ń sọ̀sọ́kúsọ ń pẹ̀ tó sì já sí pé Islam ló ní gbogbo ìmọ̀. Islam ló ní gbogbo ń tà ń pè ní ìmọ̀. So ìbéèrè wa ni pé ẹ bá wa mú áyà kan wá tàbá díìsù kan tó sọ wípé ọba ìlú ló gbọ́dọ̀ kéde ààwẹ̀. Kẹ́ẹ̀sì bá wa mú ìlú Islam kan wá tó yẹ pé ọba ìlú ló ń kéde ààwẹ̀ ń bẹ̀. Ok, ìyẹn la nídìí lọ́dọ̀ yín. So ọba ìlú ló gbaṣẹ́ ẹ̀yin àfá ẹ̀ mọṣẹ́ yín iṣẹ́, ẹ̀dẹ̀ lọlẹ̀ Lárúbáwá, ẹ jáde lọ, ẹ rí ọ̀làjú, ẹ rí gbogbo ẹ̀ gba ojúṣe yín kúrò lọ́dọ̀ àwọn ọba. Nílọrin lọ́dún kan táwọn kan lọ pálì nínú àwọn àfá pé kán má jẹ́ kán ṣe wáàsí ìlú mọ́. Àfá kan mà ló jáde, mo gbàgbé orúkọ àfá náà torí pọ́rọ̀ tí mo sọ ti pẹ́ tí mo ti kàwọ́ àánú tírà Sheikh Adama kan. Làfá yẹn bọ́ síta pé sukutuna hakadha bila nasihati kamukithina fi duja bila idoati watarakina aljuala ala dalalati hakadha yanbaghi ya amirana hakadha yanbaghi ya amirana. Àfá ikú àwọn èèyàn ó dẹ̀ protest lọlé ọba. Ó ní sukutuna hakadha bila nasihati, dídákẹ́ta dákẹ́ jẹ́jẹ́ yìí táà lè báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́mọ. Ó ní kamukithina fi duja bila idoati, ó dàbí ìgbà tá ń gbé nínú òkùnkùn tí ò sí mọ́lẹ̀. Ìlọrin ló ti ṣẹlẹ̀ o. Ó ní watarakina aljuhala
ala dalalati àwa fi àwọn aláìmọ̀kan a fi wọ́n lẹ̀ sínú ṣìnà kan máa sọnù ahakadha yambaghi ya amirana ṣé ó dá báyìí ìrẹ ọba ìlú wa lọ́lọ́run fi gbé ògo yẹn dìde ní wáàsí fi bẹ̀rẹ̀ padà ńlọrin lọ́dún tí mò ń sọ yìí 18 something ní toró ti pẹ́ àfáà kan ló ṣe yẹn láyé ọba Suleiman nílọrin kò sẹ́nìkan tó lè ka al-Qur'an tó bá dé innahu min Suleimana wa innahu bismillahir rahmanir rahim gbogbo àfáà lọrin tí wọ́n máa wí ni pé innahu min olórúkọ ọba wa innahu bismillahir rahmanir rahim tí mi ò bá ní ṣìwí ó dà pé àfáà Sàrùmí kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn ni wọ́n nígbà tí wọ́n fẹ́ ṣe wáàsí làwọn kà pé innahu min Sulaymana ìtọ́lọ́hun sọ ń bẹ̀ nìyẹn wa innahu bismillahir rahmanir rahim àwọn bàbá yẹn wọ́n dúró níwájú àwọn ọba wọ́n jẹ́ káwọn ọba mọ àyè wọn wọ́n sì jẹ́ kán mọ̀ pé kó ànẹ́bí làwọn dì mú pé àfáà làwọn fi gbà yí pé àfáà ní bàbá ọba ẹ̀yin àfáà tìsín ẹrú ọba ní ẹ̀gbọ́n gbà tí mufti ń sọ̀rọ̀ mufti ìwò ń sọ̀rọ̀ ó ní gbogbo olóyè tó bá ti jẹ́ àfáà ọba abẹ́ olúwo ló wà o abẹ́ olúwo ló wà o ṣé wọ́n jáwé lé yín lórí ẹ wo bóyá ń sọ pé olóyè lábẹ́ olúwo ni ìmáàmù làfáà ọ́fíìsì kan lọ́fíìsì àfáà ọba ìlú kan ní lọ́tọ̀ lórí ẹ̀sìn so débi pé tọ́ba bá fẹ́ kọjá yìí ẹ̀ ìmáàmù ni ó ṣẹ́kímẹ́tì ọba pé wọ́n èyí ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ nísìn ẹ lè bọ́ bá sọ̀rọ̀ gbogbo ohun tó bá ṣe náà àṣegbé ni ṣẹ̀bẹ́ yìí ń sọ pé nínú súnnà èèwọ̀ ní kéèyàn lo gold ọba yín wọ bàtà gold tá ń tó sọnù yín pé kó má wọ̀ ọba àwo a máa wọ bàtà gold ó lóun ń ra bàtà 25 million naira torí pé òun fẹ́ gbé ògo ìwóga máa lè sọ fún pé ìsìnráàfù ni ṣé ẹ lè sọ fún pé ìnákúná iná àpá ni ṣáwọn èèyàn ti jẹun tó ń wọ bàtà 5 million ta ló tó sọnù yín torí pé ẹ ti dẹrú ọba ìyẹn l'Abu Hurairah radiyallahu ta'ala anhu òfin sọ wípé ànábì sọ wípé o wípé idha ra'ayta al-alima tó bá ti rí àfáà yukhalitu sultana tó ti ń wọlé tó bá mukhalatatan kathiratan ní wọlé títọ̀ púpọ̀ jù fa'alama annahu lissu ẹ mọ̀ kó lè ní ó ń wá owó ń bẹ̀ ní ìwà ọ̀la bẹ̀ ní ká sì má gbàgbé o pé al-ulama umana'ur rusul ẹ̀yin àfáà àwọn àfáà ẹ̀yin náà láṣojú àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ ó ní ma lam yukhalitu sultana lódiwọ̀n tẹ́ ẹ̀ bá ti gbéra yín lé àwọn ọba lọ́wọ́ ṣe pàwọn níwà mọ́ gọ́fànẹ̀sì mọ́ yín lára fa idha khalatu sultana tẹ́ ẹ bá ti lọ́ra pọ̀ mọ́ àwọn ọba qad khanu rusul ẹ ti jàmbá àwọn òjíṣẹ́ ọlọ́run ni ká sì má gbàgbé pé al-ulama'u warathatul anbiya àwọn àfáà ogún àwọn ànábì ọlọ́run ni wọ́n jẹ́ kìí sàwọn ọba ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run so ìyẹn fi hàn wípé tá a bá ṣe ń gbà wípé ọ̀dọ̀ ẹnu ọba kan láti gbọ́ ìkéde oṣù ìyẹn fi hàn wípé àwa àfáà àmọ́ṣẹ́ wa ń ṣẹ́ àgbéṣẹ́ wa lọ́ba lọ́wọ́ àwa wa ń ṣe bí ọba wa ń ṣe bí àfáà mẹ́mọ́tàbà ló gbọ́dọ̀ kéde oṣù ńlọrin kò sí ní tó jọ ẹ bá wa mẹ́rin ẹ̀ wá kàrámà lásán ni la fi ń gbé fún ọba kìíní kan ló gbọ́dọ̀ kéde oṣù irọ́ ni kò sí tó jọ bẹ́ẹ̀ ní Islam tó bá wà ẹ bá wa mú àdísù rẹ̀ wá ẹ bá wa mú àyà rẹ̀ wá kẹ́ wá bá wa mú ìlú kan nínú ìlú Islam tó jẹ́ ìlú Islam tó jẹ́ ilẹ̀ Lárúbáwá tí ọba ìlú ti ń kéde àwẹ̀ wá Saudi ni Kaaba yín òun ni kíbla yín ṣọba ìlú ló ń kéde àwẹ̀ ńbẹ̀ ó máa yí ẹ̀ iṣẹ́ àwọn àfáà ni Muqamatul Awliya fáwọn àfáà ni wọ́n máa ń kéde oṣù kìí ṣọba ìlú iṣẹ́ àwọn àfáà ni iṣẹ́ àwọn rọ́bítọ̀ ni báwo ni ó ṣe wá já sí pé ọba ni ó jẹ president League of Imam and Alfas it's a politics ni
ìmáàmù Sokoto àbí ìmáàmù Kaduna àbí Kano ló yẹ kó jẹ́. Àmọ́ nítorí pé àmọ́ṣẹ́ wa lẹ́sìn àti sọ ara wa dẹrú àwọn ọba àmọ́ ń tà ń ṣe. Kọ́lọ́hun kó ṣíjú àánú wa, mi ò ní fẹ́ kó ju báyìí lọ. Kọ́lọ́hun kó ràn wá lọ́wọ́ kó sì ṣe dáadáa fún wa. Ǹbá ní ká fi ojú òpó yìí náà kalẹ̀, bóyá táwa náà bá lè dá sí, bóyá lè rẹ́ nìkan tó lè rí àdísù kan mú wá. Ìpè ọba ìlú ló yẹ kó máa kéde àwẹ̀, kì í ṣe àwọn àfẹ́sìn tàbí àwọn ìlú ìsìláàmù kan bẹ, àwọn àfáà ni wọ́n máa kéde ẹ̀sìn bẹ̀. So Kọ́lọ́hun kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. Ǹbá ní ká fi ìṣẹ́jú mẹ́wàá lẹ̀, torí pé bóyá ó ṣeé ṣe kárí nínú wọn náà tí wọ́n ń wò wá, táyà Kùránì yẹn ń bẹ lọ́dọ̀ rẹ̀, tàbá dísù ànábì yẹn ń bẹ lọ́dọ̀ rẹ̀, tàbí ìlú ìsìláàmù kan tó jẹ́ pọ́ba ìlú yẹn ló ń kéde ìsìláàmù. Gbogbo nǹkan Nàìjíríà la fẹ́ politicize. Kódà ń gbò báyá gan, Tinubu ni ó máa kéde àwẹ̀ tá a bá ṣọ́ra níbi tá ń bá lọ. Kí ló dé tá a fẹ́ dojú ìsìláàmù bolẹ̀? Àwọn bàbá yìí ti ń bá rọ́bítọ̀ wọn bọ̀ ti pẹ́. Sheikh Adam ti wà lórí hálù yìí pé mi ò lè fi iṣẹ́ Ọlọ́run ọba tó gbé rán àfáà tọ́lọ̀ ní lànàṣẹ́ alánà lẹ́dínà ursila ilayhim, a máa bí àwọn tí wọ́n tààràn yín sí léèrè o, a sì bí ẹ̀yin náà léèrè. Ọlọ́run ò ní béèrè lọ́wọ́ ọba Sokoto tí yàn bá ṣe àwẹ̀ mú ọwọ́ àwa àfáà yìí, ọwọ́ ẹ̀yin àfáà wa ni ó ti béèrè o. Ẹ wá bọ́ ta nítorí ọ̀tẹ̀, ẹ wá sọ̀rọ̀ yín dàfọ́ ọlọ́tẹ̀, àwa aráwò kọ́ ṣe rí lára yín àfọ̀tẹ̀. A máa gbóòórùn ọ̀tẹ̀ yẹn nú ọ̀rọ̀ yín, a máa rí nú action yín, a máa rí nú ṣe sí yín. Gbogbo yín lẹ́sìn welcome technology. Kò sí èyí tí ò ní laptop nínú yín, kò sí èyí tí ò ní software lẹ́nu yín, kò sí èyí tí ò ní flash drive lẹ́nu yín tẹ́ ẹ sì kó tírà sínú ẹ̀ táwọn sàhábà ò sì lò. Bẹ́ẹ̀ bá fẹ́ lọ hajj nísìn, èyí náà ẹ lọ ya passport ni, ẹ wọ plane, wọ́n screen yín, wọ́n fi nǹkan wò yín. Pàálà nàbí ogun plane. Ọlọ́run sì ti sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀. Ya'tina min kulli afajin amik, ya'tuka rijalan wa ala kulli dhamirin. Kí ni problem wa? Kí ni problem wa? Wá sí là ń ṣe lórí social media yìí. Ṣé wọ́n sàhábà ṣe lórí social media? So ẹ dákun torí Ọlọ́run, tá bá rẹ̀ ní tó fẹ́ pè wọlé ní ṣókí, kákan sáré dá sí ètò yìí. Nọ́mbà tá lè pè òun náà ní 081 30 50 9834, 081 3050 9834 or 091 51 95 3212. So tó bá pè ìpè wa tí ó bá sì sí pé ká ṣàdúrà fúnra wa, ká wá máa retí èsì àdísù àtáyà Kùránì tó sọpọ̀ bá. Naam. Masha Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan. Ta ló ń pè wá láti bọ́ sà? Alhamdulillah sà. Sẹ́rí àwọn àfáà tí wọ́n bọ́ sórí social media, àwa náà wò. Naam. Wọ́n sọ pé ṣètò ní Sokoto ní kó àláùsì. Naam. Àwa pẹ̀lú yà ọtí. Àti ẹ̀rí tó jẹ́ sí pé ìṣòro ń ṣàkóso ìṣòro kálẹ̀. Àmín. Àwọn ọlọ́tẹ̀ ní ìlú ìṣẹ̀ lábẹ́ ọmọ Amẹ́ríkà. Naam. Tó jẹ́ sí pé àwọn náà fún àwọn tó kù lọ́wọ́. Naam. Ṣùgbọ́n tó bá jẹ́ sí pé iṣẹ́ àdámà sí wọn lọ́wọ́ nù. Naam. Àwọn ọmọ Ọlọ́run. Masha Allah. Ẹ̀fọn tí ọba máa fi san ẹni tó bá ti wú ẹ̀fọ́ àfà rẹ̀, Ọlọ́run sọ ní kálukú. Masha Allah. Nígbà tó jẹ́ sí pé Ọlọ́run ni pé máa ń jẹ́ àdúrà àtàrí sí kádà wọn aṣọ àmsáàlì. Masha Allah. Òkò ọ̀rọ̀ wọn ní ìdí kankan. Naam. Ọba tó jẹ ni wá tó ní iṣẹ́ àdámà yóò sàn wá lọ́sà. Masha Allah. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair. A dúpẹ́ fún àwọn àfáà wa. So Ọlọ́run ó san oníkálùkù lẹ́san ibi tí wọ́n fi kókó ọ̀rọ̀ wọn náà nù. Pé tó bá yẹ pé bó ti yẹ ká ṣe là ń ṣe yìí, tó dodo bá délẹ̀ tá à ní lè sọ yìí, Ọlọ́run ó san kó wá lẹ́san. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ahlan, ta ló ń bá wa sọ̀rọ̀ láti bó sa? Naam. Ẹ wo àti
ọdún tí a ti ń bá lẹ́kítọ̀ yín bọ̀. Naam. Ọdún náà dẹ̀ lẹ́ ń sọ̀rọ̀ lórí prógámù Naam. nípa ọ̀rọ̀ pé kò ṣe sùtọ́n tó Naam. ṣẹ̀dọ̀ láti ṣe ya ẹ̀rí ọmọ fọ́tílé táwọn yẹn wà ní gbàgbé Naam. ẹ̀rí gbogbo ẹ̀dẹ̀ máa kó wa àdéhùn tí wọ́n fi ṣe ànọ́dá yìí ẹ̀ ẹ̀kú bí mi ṣe máa ọ̀hún wá sí jáde àwọn ìjọ pé sùtọ́n sí náà lọ́sẹ̀. Ọ̀tẹ̀ ni. Ọlọ́run jọ wá bẹ́ẹ̀ o. Àmín ya Allah. Jazakumullahu khair. Àárín fẹ́jà o. Àmín. Èmi ò mọṣẹ́ àwọn àfáà nínú ìsìláàmù tó yẹ pé sultanu ni ó mọ̀ gbaṣẹ́ wọn ṣe. Salamu alaikum wa rahmatullah. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ahlan bikum, ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀sà? Ọláwálé ló ń sọ̀rọ̀. Bàbá dáadáa. Màmá fún ètò Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwẹ̀ yìí Ọlọ́run ti ń gbígbà àdúrà fún yín o. Àmín bàbá dáadáa. Tó wò ní rí yín mú o. Àmín ya Allah. Gbogbo ẹ̀dá tí bá ti ń sọ òdodo láyé, Ọlọ́run ọba ní máa ń dúró sí gbogbo bíkíbi. Bẹ́ẹ̀ ń ro kan yìí dúró sí Ọlọ́run. Àti ibi bẹ́ẹ̀ dúró kan rẹ̀ ló wá síbi mẹ́ta kan ti wà tí òbí máa ń retí ìdúró sí Ọlọ́run máa dúró sí ìbẹ̀. Allahumma àmín. Yóò dúró sí yìí, yóò dúró táwọn ọmọ yín, Àmín ya yóò dúró Allah. sí àwọn ìyàwó yín. Àmín. Àmín ya Allah. Àmín. 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 Ìmọ̀ ọ̀fun òfin àgbọ́yé tọ́nà ọba sọ pé ẹni tó bá wù ú wọn fún lágbọ́yé yẹn Ọlọ́run túbọ̀ máa fún yín sí. Allahumma àmín. Ọlá àti Allahumma. tóbi Ọlọ́run. Àmín ya Ọlá Allah. àkóso rẹ̀. Àmín ya Allah. Ọ̀pọ̀ olùgbèjà lọ́lọ́run yóò máa gbèjà ní gbogbo àyíká ìjẹ́bú wà ní Àmín. àtàwọn ọmọ Àmín. yín náà. Àmín ya Allah. Àmín. Wọ́n à ní jáde. Naam. Wọ́n à ní jáde rárá. Ẹ má jà- Bẹ́ẹ̀ jẹ́ kó lè kó ṣe kọ́nà tó lè jáde tó lè dáhùn rẹ̀. Ẹ má jẹ́ a sọ Torí bẹ́ẹ̀. pé wọ́n mọ̀ wípé àbòsí làwọn ń ṣe. Ẹ má jẹ́ a sọ pé wọ́n lè dáhùn ẹ̀, ó ṣeé ṣe kán padà kátírà débẹ̀. Kò sí jẹ́ àwọn bẹ́ẹ̀ kàdé bẹ́ẹ̀. Ẹ má jẹ́ a sọ bẹ́ẹ̀ bàbá mi. Àná Muhammad Sallallahu alaihi wasallam. nígbà tí ń bẹ láyé sọ́ba ní kéde oṣù fún mi. Ẹ̀wọ̀n tiẹ̀ lè ní kò sọ bá ń lù wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń ṣe wọ́n ni pé gbogbo wọn ètò ń ṣèpọ̀lọpọ̀ àǹfà láyé lónìí. Wọ́n ti sọra wọn di àwọn náà ti ṣe gbéra wọn sípò ọba báwọn ọba ṣe yẹ̀yẹ́ ara lọ́dọ̀ àwọn olóṣèlú. Naam, ẹ gẹ́ẹ̀tì ẹ̀ báwọn ọba ṣe yẹpẹrẹ ara wọn lọ́dọ̀ ìjọba, àwọn àfáà náà yẹpẹrẹ ara wọn lọ́dọ̀ ọba. Wọ́n lọ máa lọ́bì fún lọ́dọ̀ ọba fún Wàsíù, wọ́n lọ máa lọ́bì lọ́dọ̀ ọba fún Mufti. Àwọn bàbá lágbàjì, àwọn bàbá kàmọ́lì tí gbogbo wọn ń bẹ láyé, ọba wo ni ò fẹ́rú wọn? Kò sí o. Kò sí o. Àwọn táwọn sọ láyé lónìí, àwọn mélòó ní bẹ́ẹ̀ wà fà láyé lórí? Bẹ̀rù alówó táwọn fúnra wọn gá bá rí olówó báyìí wọ́n ṣe máa ń sábà gbọ̀n. So ọlọ́ ẹ jẹ́ ká fẹ́ lómi ìláyé bàbá mi. Jazakumullahu khair. So ọ̀rọ̀ nìyẹn o. Àwọn bá yẹpẹrẹ ara wọn lọ́dọ̀ ìjọba nítorí owó. Àwọn àfáà náà yẹpẹrẹ ara wọn lọ́dọ̀ àwọn ọba tí wọ́n máa pọ́n àfáà lé. Jẹ́bi tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á ní ẹ lọ pe àwọn àfáà wa. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Salamu alaikum. Naam, ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀sà? Naam, naam. Alhamdulillah, ahlan. Alhamdulillah. Okay. Naam, mo wà pẹ̀lú yín. Naam. 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 Okay. Okay. Mo gbọ́ yín yé dáadáa. Masha Allah. Masha Allah. Masha Allah. Masha Allah. Naam. Naam.
naam naam jazakumullahu khair jazakumullahu khair ọ̀rọ̀ tí yín náà ní dàrú naam jazakumullahu assalamu alaikum. So ẹ má bínú àwọn afáwà tó ń bá mi sọ̀rọ̀ yẹn wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ pàtàkì tó sì jẹ́ ọ̀rọ̀ tó wà personal nípa tó ní í ṣe pẹ̀lú ìdáàbòbò ni so kọ́lọ̀ ń dáàbòbò gbogbo wa kó sì má fa burú ṣe ẹnìkankan wa kọ́lọ̀ mọ́ ṣe jẹ́ kọ́rọ̀ tí wọ́n náà dàrú kọ́rọ̀ ẹnìkankan wa náà má dàrú la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim masha Allah a ṣàdúrà fúnra wa kọ́lọ̀ ń gbàdúrà kó wa Ramadan eléyìí ọlọ́mọ fi ní wa lára bá a ti bẹ̀rẹ̀ yìí ọlọ́njẹ́ á parí ẹ̀ ní rọrùn má ṣe wá lókun bẹ́ẹ̀ má sì ṣe wá lálàárẹ̀ má sì gba àlàáfíà ara wa gbogbo ń tá a fi bẹ̀rẹ̀ ẹ̀ náà nínú gbogbo ń tí ń jẹ́ àlàáfíà ìyíran ni ìgbọ́rọ̀ ni ìsọ̀rọ̀ ni olúwa ọlọ́run dákun jẹ́ kí gbogbo ẹ̀ náà kájọ fi parí ẹ̀ kálàáfíà yẹn náà tó wá dàgbà sí gbogbo àwọn tí wọ́n wá jẹ́ àwọn olólùfẹ́ àtàwọn olólùrànlọ́wọ́ àwọn aládùúrótì ọlọ́run bá wa dúró tì yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ mọ́fẹ́ nìkan kan ilẹ̀ nù. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan. Ta ló ń pè wá sà láti bọ̀? Ìpínlẹ̀ láti Ìbàdàn ni. Naam, sáwà pẹ̀lú yín sà. Ẹ jọ̀ọ́, mo rò pé wọ́n ní mo fẹ́ bèèrè ìbéèrè kan sà. Naam. Sọ́tà ń Sokoto. Naam. Ṣé Áàlì Súnà ni àbí Súfì ni bàbá ṣe? Súfì, ó dàgbọ́ Súfì ni wọ́n. Súfì náà làwọn kọ̀ọ̀kan wọn ṣe. Naam. Ẹ̀ka máa sọ̀rọ̀ wọn máa sọ pé àwọn onísúfì wọn sínú. Wọ́n á láwọn ẹlẹ́bọ ni wọ́n. Wọ́n náà ẹlẹ́bọ ni wọ́n. Pé wọ́n ní Islam. Ẹgbẹ́ tó wá di ọ̀rọ̀ àwẹ̀dé ìlànà máa gbà pé sọ́tà ni olórí ẹ̀sìn. La ilaha illallah. Wọ́n kì í recognize òun Súfì. Ara wa kò sí tẹ́ máa ń bá wa sọ. Allahu akbar. Kókó kan tó rẹ̀ o. Àmì o bàbá. Jazakumullahu khair. Allah. Kókó kan tún ni bàbá yìí tó mú wá o. Wọ́n ní ṣé Sultan of Sokoto, ṣáàlù Sunna ni àbò ń Súfì. Wọ́n ní èyí tó dájú ni pé ó ń Súfì ni wọ́n. Àwọn ń Súfì yìí lẹ̀ ń fọ́gi mọ́ gbogbo ìgbà yìí. Táwẹ̀ bá wá dé, ẹ wà máa retí pé ó ní Súfì ní ó kéde oṣù fún yín pé ṣé kí ni ká ti pè yìí? Ẹ wà rántí pé ó ń Súfì lórí ẹ̀sìn. La ilaha illallah. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Afọwọ́ Abdulwasi Saad ọlọ́mọba agbọ́rọ̀ yín sẹ́sọ̀. Afọwọ́ Ogunláke Jẹ̀mí Kamil ọlọ́mọ da ọ̀rọ̀ yín. Afọwọ́ Dashmel Sam Adé ọlọ́mọba àṣídáadáa fún yín. Gafaru Muhammad ọ̀rọ̀ yín ò ní dàrú. Abdulgani Abdulrasheed Olúwatósìn ọlọ́mọba àṣídáadáa fún yín. Ọlábọ̀dé Adébáyọ̀ ọlọ́mọba àṣídáadáa fún yín. Adédáyọ̀. Prince Abdulgani Okewo ọlọ́ndàkùnmọ́ da ọ̀rọ̀ yín rú la ilaha illallah. Adéjàre o Abdulgani ọlọ́mọ fi yín lẹ́gbà kankan. Bákan náà al-Imam Abdulfatai Zakariya ọlọ́mọ wa ṣe dáadáa fún yín mọ́ fi yín lẹ́gbà kankan rárá máa bá wa dùn yín nú. Nuraini Bisiri ọlọ́mọ wa ṣíjú àánú wò yín. Abdulgani Abdulrasheed ọlọ́mọ títí lọ́pẹ́ omi tó oògùn ọlọ́mọ fi yín lẹ̀ Owólabí Abdulhawal ọlọ́mọ wa ṣe dáadáa fún yín o. Má jẹ́ kó dùn mí tó sìn ọlọ́mọ agbọ́rọ̀ yín sẹ́sọ̀ omi tádé Azeez ọlọ́mọ aṣíjú àánú wò yín. Yusuf Qadir ọlọ́mọ aṣí dáadáa fún yín. Ìṣọ̀lá Abdulateef ọlọ́mọ agbọ́rọ̀ yín sẹ́sọ̀ oní tádé Azeez Olúwaṣẹ́gun ọlọ́mọ aṣí dáadáa fún yín. Alhaji Yusuf tọ́lọ̀ ń dá lọ́lá ọlọ́mọ wa dá yín lọ́lá kó sì dá wa náà lọ́lá. Adéjàre o Abdulgani ọlọ́mọ gbàgbé yín o. Lukman Suleiman Ntẹ́fẹ́ ọlọ́mọ wa ṣe fún yín o. Adé White Isaac ọlọ́mọ wa ṣíjú àánú. Musa Bọ́nfì ọlọ́run ní fi yín lẹ̀. Olúwatóyìn Ìlórí ọlọ́mọ jẹ́kọ́rọ̀ yín dàrú. Yusuf Agboola ọlọ́mọ wa ṣe dáadáa fún yín. Bákan náà Ajá Balkis Alugba ọlọ́mọ wa ṣíjú àánú wẹ̀yìn náà ọlọ́mọ wa ṣe dáadáa fún yín. Wasiu Saad ọlọ́run ní fi yín lẹ̀. Afọwọ́bakútì ọlọ́mọ mi ṣíjú àánú wẹ̀yìn. Dikirullah Ọládìméjì Àkàbí ọlọ́mọ dàáyín dára yín o. Bákan náà Prince Abdulgani ọlọ́mọ aṣíjú àánú wò yín. Lukman Suleiman ọlọ́run ní gbàgbé yín. Bákan náà Abdulfatah Ẹ̀yọ̀mbọ́ Ànábì ọlọ́mọ aṣíjú àánú wò yín la ilaha illallah. Gani Ayọ̀délé ọlọ́ndàkùn jẹ́ kọ́yọ̀ yín ó túbọ̀ kún sí. Jídé Bello ọlọ́mọ aṣíjú àánú wò yín ó kó bá wa ṣe dáadáa fún yín.
Sheikh Balogun al-Abrar ọlọ́run dákun ìjẹ́ni eré mọ́jọ́ tán lára yín mọ́jọ́ tán lára wa náà la ilaha illallah muhammad rasulullah ọlọ́run bá wa jó rí bá a ti ń wè ní tèmi tọ́pẹ́ ọlọ́run bá wa ṣíjú àánú wò yín babalọ́lá yẹmí ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o lásùkàmí yusuf ọlọ́run nígbàgbé yín náà adé mustapha ọlọ́run bá wa ṣàyín lẹ́ṣà kó ṣàwà náà lẹ́ṣà la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam gbogbo àwa tá a wà lórí ètò àtẹni tí ó máa padà wo ètò yìí ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn gbogbo àwọn tí wọ́n ti bá wa ṣí ààrẹ ọlọ́run bá wa ṣí àwòrán fáwọn náà ọláwálé abdulfatah ọlọ́run dákun bá wa ṣílẹ̀kùn orí fún yín ṣílé mikel ọlọ́run bá wa ṣílé fún yín náà o kó sì ṣílé fún oníkálukú wa o kó sì mọ́ dá wa láàmú bó sàrí bídè ní ọlọ́run bá wa ṣíjú àánú wò yín ṣákìrọ ọládìméjì àkànbí ọlọ́run ò ní dá yín dára yín la ilaha illallah muhammad rasulullah ọlọ́run dákun gbogbo nítorí oníkálukú wa ń fẹ́ náà ní kọ́lọ́run ṣe fẹ́ ní kankan wa mọ́ yọ wálẹ̀ láìkẹ́ nínú oṣù yìí ọlọ́run kẹ́ wa kó sì kẹ́ àwọn ọmọ wa kó kẹ́ àwọn òbí wa náà ibrahim ọlálẹ́kan ọlọ́mọjẹkọ́rọ̀ tí yín náà dàrú mẹ́lìkì aráàjì ọlọ́mọba wa ṣíjú àánú wò yín mọ́jẹkọ́rọ̀ tí yín náà dàrú la ilaha illallah muhammad rasulullah gbogbo wa náà la ṣàdúrà fún wọn náà ń jẹ́ káàdùn oníkálukú wa ọgbà adéró bogati fẹ́ràn ọlọ́mọba mi ṣíjú àánú wò yín la ilaha illallah muhammad rasulullah adé ọlọ́mọgbàgbé yín má fi yín lẹ́ o la ilaha illallah prince abdulhakeem aláwọ̀ mo ṣàdúrà fún yín o ọlọ́mọ fi yín lẹ́ o ahmed ọlásùnkànmí abdulgani ayọ̀délé ọlọ́mọba wa ṣe dáadáa fún yín bá wa ṣe dáadáa fún ní kálukú wa wọ́n fẹ́ nìkan kan lẹ́nu wa abdulgafar muhammad ọlọ́mọba wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín náà ọlásùnkànmí yusuf ọlọ́run ò ní fi yín lẹ̀ kò ní fà wá náà lẹ̀ rọmọdọ́n ọdún yìí ọlọ́run dákun wọ́n ṣe léèwọ̀ wa á ti bẹ̀rẹ̀ àwa náà ní kọ́lọ̀ ń já ara yín oṣù la ilaha illallah muhammad rasulullah bi akiya awwal al-awwalin wa ya akhir al-akhirin bákan náà ọdẹ ọmọ òde mi ò mọ bí orúkọ ni ó ṣe àtìyé ọlọ́run bá wa gba àdúrà tí yín náà o babalọlá yẹmí tinted ọlọ́run ò ní fi yín lẹ̀ o zikiru ọlálẹ́kan ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o omi tade asis olúwaṣẹ́gun ọlọ́run ṣẹ́gun fún yín kó ṣẹ́gun fáwọn náà abu amira ọlọ́run mọ́ padà lẹ́yìn yín kó sì má pa àmìrà mọ́ yín lọ́wọ́ kó sì má pa àwọn tiwa náà bákan náà salahuddin ṣéwù abdulkadir ọlọ́mọba àṣedáadáa fẹ́yìn náà ibrahim ọlálẹ́kan gbogbo wa pátá náà ní kọ́lọ́n kò ṣíjú àánú kò ṣe dáadáa fún wa ají ismail ọlálẹ́mí aṣàdúrà fún yín labaika di christ ọlọ́mọba àṣíjú àánú yìí ọba wa ṣe dáadáa fẹ́yìn náà lukman masud sùkà sẹ́kọ̀ ní àwọn risalatu làákìnnú àwọn sójà ọlọ́mọ padà lẹ́yìn yìí o la ilaha illallah sheikh aji harun adédèjì mo ṣàdúrà fẹ́yìn náà asisi yusuf mo ṣàdúrà fún wọn náà abdulkadir tayyib mo ṣàdúrà fún yín gbogbo ẹni tí mi ò wá rúkọ wọn dá ọlọ́run mọ lẹ́yìn ó mọ̀ náà yín ó mọ̀ ń tẹ̀ ń fẹ́ ó mọ̀ ń tẹ̀ ń béèrè ọlọ́run kò ṣe fún ní kálukú wa bí akiya awwal al-awwalina wa ya akhir al-akhirina ya dhal quwwati al-matin ya rahim al-masakin wa ya arham ar-rahimin al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ar-rahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أفوا جيد بلو إقوى يوم الله با ويبا شلو مال البركة يوبا ولا وشو البركة يوجي كومنا ني البركة يو أكبر جمعة نبدا دا تلوريس برمضان شبا جمعة لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته